súnmọ́ bá a ní ìwọ̀n ẹgbẹ́ ìje mo jìnnà sọ́ba a níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà mẹ́bà rọ́bà fín àlóhùn lọ́ba à ń pa mo rí bá o àní mo rí ìbà mo ní mo rí ìbà lọ ọ̀dọ̀ bàbá tèmi kábíyèsí o ọba Mọ̀wúdù Ọlámilékan Ṣọlá ọmọ Balógun Àlí-ìwó ló wádìílé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan Ọlámilékan o Olúbàdàn ti ìlú Ìbàdàn ti wá mo ní ọmọ bínú pé mo bọ́ láyé mo wá à ń pè ọ́ lóko mẹ́bórúkọ ọ̀la fi ń pé ládéládé bí irú yín o Ọlámilékan ló wá di ilé àwọn bàbá rẹ̀ gangan ìwọ lọmọ sọ ọkọ lọ́rọ̀ o ìwọ lọmọ sọ ọkọ lọ́rọ̀ kó lè bá gbóhùn ẹni tó wà nílé ìwọ lọmọ mi kùkùté mi kùkùté ìṣọ̀lá adé tó rẹ̀ ní bá mi kùkùté ara rẹ̀ ló omi o alẹ́ ní bá ṣe wọ́n ní ìborí ara wọn náà ṣe nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ àlè oníbùdó nìyàn o ìwọ lọmọ bàbá nílé àníwọ ọlọmọ bàbá lójú ògùn bọ́ tí ń pò òkè àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni ìwọ lọmọ àgbàrá òjò tí ń bá níjà tí ń gbójú ùdè bàbá ẹni lọ́wọ́ ẹni ìwọ lọmọ òràràrà ọmọ òràràrà tó rèlé ègbò lẹ́sẹ̀ tó ní ké sí ọmọ ọmú jẹ ìwọ lọmọ òjò wẹ́líwẹ́lí ọmọ òjò wẹ́líwẹ́lí lálẹ́ fi mọ́lé nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni kábíyèsí o Ọlámilékan Ṣọlá adé o àníwọ ọlọmọ amábọlọ ọjà fetíkóláwálé ìwọ lọmọ òtọrọ bẹ́ẹ̀ tọrọ abẹ́ o mo ní bọbẹ bá sílẹ̀ mábẹ wá tó rábẹdùn jọbẹ lọ Ọlámilékan o ọmọ ìyẹ̀rọ ọ̀kún tún níyìn o ìyẹ̀rọ ọ̀kín ọlọ́ ọ̀fà mọ̀jọ lálọ́ omi ọmọ abisu ujoko ẹ̀yin lọ́mọ jàkan yìí ìjà kan èyí ẹ̀ níjà lọ ọ̀fà nílé ọlálọ́mí níjọ́sí ìjò ń sojú ebè lọ́fà mo ló so ojú poro nínú oko ìwọ lọ́mọ gúnúgún ìgúnnugún tí mo rí tí mo dá àṣà kẹ̀kẹ́ àkàlàmàgbò tí mo rí mo dá sáà kẹ̀mbẹ̀kọ ọ̀làlọ́mí tí mo rí mo dá àṣà láńlọ́bẹ ìyẹ̀rọ kí tí mo rí tí mo dá àṣà láńlápá sì rọra làmí o bẹ́ẹ̀ bá lámì ẹ dákun ẹ mọ́ jẹ́ kí abẹ́ òdìlẹ̀ lápá mi ò máa bí sùúdọ̀rọ̀ gbọ́dọ̀ kí ọ lọ́fà bí díyọ mẹ́nu nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ni kábíyèsí o ọba Mọ̀wúdù Ọlámilékan Ṣọlá Olúbàdàn ti ìlú Ìbàdàn o mo ní kó orí jẹ́ òpẹ́ o kó o tọ́ àní kó o gbó lórí ìtẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan.